ta lè nìyàn Ọlọ́run o ẹ dákun mo ti máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé 99% ẹ̀yin pásítọ̀ Nàìjíríà eléri ibú nìyín o lè jàgùdà nìyín jàgùdà. Ẹ̀yin bàbá yín mo tún ti dé o Adaba Sioni mo tún ti dé báyìí máa fàyín láṣọ ya pẹ́rẹpẹ́rẹ mo tún ti dé. Wèrè kan dé kíní ó ní ọ̀rọ̀ mi fóun ní depression ọ̀rọ̀ mi fẹ́ pa òun ó ní ọ̀rọ̀ mi ó mú kóun máa ronú ayé òun fẹ́ bàjẹ́ ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ náà ni. Gbogbo ẹ̀yin tí ìwà wèrè wà lórí yín èmi Adaba Sioni pàṣán ọ̀rọ̀ ni màá fi bà ti yín jẹ́. Agbaala Gabriel wá ń bì báyìí mọ́mí Mọ̀nsúrà kí ló ń pẹ̀yìn lẹ́rìn ẹ ṣọ́ra yín o mi ò wá bí wá rẹ́rìn láàárọ̀ yìí inú bí mi o ara ń kan mí lọ́sàn yìí o. Agbaala Gabriel Bobby torí tá a bá sọ̀rọ̀ ní ìsìn ní wèrè yìí máa ní ọ̀rọ̀ Adaba Sioni nìkan ló máa ń dùn wá ọ̀rọ̀ Adaba Sioni báyìí bí gbàdá bá náà wà lẹ́gbàá ni ọ̀rọ̀ Adaba Sioni báyìí pé òun fẹ́ lọ pokùnso ni ọ̀rọ̀ Adaba Sioni sọ̀rọ̀ sóhun òun fẹ́ lọ pokùnso ní jèrè àfàìmọ́tẹ́ ìbá ní pokùn yẹn tó. Agbaala Gabriel àti gbogbo ẹ̀yin pásítọ̀ olórí burúkú tó wà ní Nàìjíríà yìí tẹ́ máa ń wu irú ìwà bẹ́ẹ̀ ẹ bọ́ bíbáyìí ẹ máa fi ìṣòro ẹlòmíràn ẹ̀yin ó máa fi ṣararin dín ẹ máa fi another people situation ẹ̀yin á fẹ́ máa fi kówó jọ ẹ máa fi ìṣòro ẹlòmíì nǹkan tó ń pa ẹlòmíì lẹ́kún ẹ̀yin pásítọ̀ yẹn ẹ̀yin ó máa fi kówó jọ ẹ ní jèrè tọmọtọmọ ẹ̀yin èèyàn ẹ má bá mi ṣàmì àwọn pásítọ̀ yẹn ò ní jèrè wọ́n á fi owó yẹn wo àìsàn ni. Láàárọ̀ lọ́sàn-án yìí aago mélòó nìyẹn ok aago 4 after 4 mo máa ṣe fídíò yìí ó máa gùn díẹ̀ torí ẹ rí pé mo gbọ́lúdé fún yín láti last year mo dẹ̀ ti resume ni. Ẹ̀yin pásítọ̀ kan ẹ máa ní ẹ̀ ń ṣe donation fáwọn èèyàn kan tí wọ́n ní problem at the end of the day ẹ máa fi donation yẹn ẹ̀yin ó máa fi ṣararin dín ẹ máa fi ra mọ́tò yẹn ló máa pa yín. Mọ́tò yẹn ló máa pa yín mọ́tò yẹn ló máa pa àwọn ọmọ yín ò ní jèrè gbogbo ìran yín ò ní jèrè òun nìyẹn ń sìn àwọn fámìlì kí lorúkọ ẹ ti ń jẹ́ ẹlẹ́yẹ̀lé ń wọ́n bá a lọ àforí àfẹ́pọ̀n máa bá ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti bà márèjì wọn jẹ́ nítorí wọ́n tẹ̀lé àwọn pásítọ̀ wèrè àwọn náà fẹ́ lógo àwọn náà fẹ́ ní star wọ́n ti bà márèjì wọn jẹ́ márèjì tó yẹ kó máa ṣe èso re fún yín báyìí olórí burúkú yín ti bàjẹ́ wá ń tọrọ owó kiri lórí social media ẹ ní jèrè. Mélòó ẹ̀yin èèyàn bíi pásítọ̀ yìí náà Agbaala Gabriel wọ́n lọ́mọ ó ní ọmọ ọlọ́mọ nílò 30 million láti ṣe surgery wọ́n dẹ̀ dá 10 million Agbaala Gabriel wá ń bí kó wá ṣe estimate bó ṣe gba owó lọ́wọ́ ọmọ yẹn àti kí ni reason tó fi gba owó lọ́wọ́ ọmọ yẹn àti kí ni reason tó fi èèyàn kó máa ṣọ́ ọmọ yẹn bí owó ṣe ń wọlé bówó ṣe dákun ṣèbó náà ń ràn wọ́n lọ́wọ́ ni ṣé Jésù tó ràn àwa lọ́wọ́ ṣó jókòó ti oore tó ṣe fún wa ni Jésù fún wa lójú àfi ríran Jésù fún wa lẹ́nu àfi ń sọ̀rọ̀ àrà credit card lọ́wọ́ Jésù àrà airtime lọ́wọ́ Jésù tá fi ń sọ̀rọ̀ à ń gba èsì Jésù sára àsanwó NEPA ìwọ wá ń gba donation fáwọn èèyàn ẹ wá ń yọ percent ń bẹ gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ ní lọ́jọ́ alẹ́ ìgbà ọ̀sán yín máa dàrú mọ́ yín lọ́wọ́ ni. Bóyá àwa yìí tí a ò kí ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn bóyá ẹ rò pé àgọ́ ni àwa yìí tí a ò mọ lè jà bóyá ẹ rò pé àgọ́ ni àdẹ́gọ̀ àwa ń wo àtúbọ̀tán ni nítorí pé kí ni èrè owó olówó tó gbà ẹlẹ́kún wàá máa gbówó wọ́n máa sunkún san owó ẹ̀yẹn wàá máa fi owó yẹn ṣe ayọ̀ yẹn máa dìbànújẹ́ fún yín ní ẹfẹ́ ẹ̀kọ́. Agbaala Gabriel nìkan kọ́ ló ń ṣerú ẹ̀ bó tilẹ̀ pé Agbaala Gabriel òun ni #1 pastor bẹ́gà on social media tó máa náà òun ṣe foundation òun tọrọ owó fáwọn èèyàn at the end of the day àpò ẹ̀ lòun tọrọ owó sí. ṣé o mọ̀ pé mi ni mo kọ́kọ́ jáwọn èèyàn tán nígbà tó ní òun kọ́lé fáwọn èèyàn lórí ilẹ̀ mo sọ pé sí ọ̀fọ̀ tó wà lórí ilẹ̀ yẹn orúkọ Agbaala Gabriel ló wà ń bẹ̀ kò wá sí gbogbo ilé tó lè kọ́ sórí ilẹ̀ yẹn Agbaala Gabriel ló ní bẹ́ẹ̀ yẹn kọ́ bá ń sọ pé Agbaala Gabriel kọ́lé fún mi Agbaala Gabriel kọ́lé fún mi irọ́ ó máa lo ilé yẹn fún ìgbà tó ṣì wà láyé ni tó bá di kú
wọ́n máa ju òkú ẹ̀ síta ni àbí ká Agbaala Gabriel ní káwọn fámílì ẹ̀ wá gbé òkú ẹ̀ ṣùgbọ́n torí pé mo ti bà ti wọn jẹ́ lọ́jọ́ kìíní àná wípé Agbaala Gabriel ò kọ́lé fẹ́ anybody orí ilẹ̀ yẹn sí ọ̀fọ̀ tó wà ń bẹ orúkọ Agbaala Gabriel ló wà ń bẹ kò wá sí ilẹ̀ tẹ́fẹ́ kọ́ síbi Agbaala Gabriel ló nílé torí pé ẹni tó bá nílẹ̀ ńkọ́ òun ló nílé ó wá kúrò lórí yẹn sìn ọmọ wá sórí social media pé òun nídìí 30 million fún surgery Agbaala Gabriel kí ló dé tó fi gba owó surgery yẹn ọwọ́ ọmọ ọlọ́mọ kí ló dé tó fi gbà now ká ní pé kò ń ṣe àánú Ọlọ́run tó sì jẹ́ kí tó sì protect ọmọ yẹn dọjú èní ni ṣé ká ní ọmọ yẹn ti kú lé nìkan owó tí wọ́n dá fún Agbaala Gabriel máa jẹ́ mọ́lẹ̀ ẹ̀dẹ̀ ń pera yín ní pásítọ̀ ẹ̀yin wo ni ènìyàn Ọlọ́run náà ẹ̀yin wo ni pásítọ̀ náà ẹ̀yin wo ni àwọn èèyàn nílò láti sáré wá bá ẹ ṣe joyè olórí burúkú báyìí pásítọ̀ Nàìjíríà Nigerian government bí ṣọ́ọ̀ṣì ṣe pọ̀ tó ní Nàìjíríà ni problem Nàìjíríà ṣe pọ̀ tó ẹ lọ ti ṣọ́ọ̀ṣì ti pọ̀ jù ẹ lọ ti ṣọ́ọ̀ṣì ti pọ̀ jù bí ṣọ́ọ̀ṣì ṣe pọ̀ tó ní Nàìjíríà ni problem Nàìjíríà ṣe pọ̀ tó. Agbaala Gabriel náà wọ́n náà wà níwà òórùn àwọn èèyàn lọ́wọ́ ṣé ìrànlọ́wọ́ ló ń ṣe fáwọn èèyàn yẹn àbó ń bá wọn láyé jẹ́ kẹ́dẹ̀wó àìmọye àwọn èèyàn ni wọ́n wà ní ṣọ́ọ̀ṣì Agbaala Gabriel yẹn o kò ṣe wọ́n lóore o kò gbé wọn sórí social media o but àwọn tó mọ̀ pé ó máa fi ìtàn ayé wọn ṣe fíìmù lórí social media á lè fi wọn tọrọ owó àwọn ló máa ń gbé wá ó bá dẹ̀ wá gba owó ọ̀hún wọ́n là wọ́n yè wọn òye ọwọ́ Ọlọ́run nìyẹn wà ṣùgbọ́n wọ́n lè máa mọ́nítọ̀ owó tí àwọn èèyàn tí wọ́n ń dá fún ẹni yẹn Agbaala Gabriel tiẹ̀ wá ná tárùn ẹ̀ ń ṣe ná ṣé Ọlọ́run ló rún ẹ̀ ṣe àbíkún ẹ̀ àbí wà jìbìtì tó ti bayé yín jẹ́ ẹ̀yin wèrè ìránṣẹ́ èṣù tẹ̀ ń pera ẹni ìránṣẹ́ Ọlọ́run lórílẹ̀‐èdè yìí ẹ̀ ní jèrè ẹ̀ ní jèrè ta ló fẹ́ wọlé ẹ̀yin ìránṣẹ́ èṣù tẹ́ ń pera ẹni ìránṣẹ́ Ọlọ́run ẹ̀ ní jèrè àwọn èèyàn wá sí ṣọ́ọ̀ṣì yín ẹ máa fi wọ́n gba donation nínú donation ọ̀hún ẹ tún pín even gan kí owó tí wọ́n fẹ́ fi treat gẹ̀ yẹn gan kó ti pé kí owó Agbaala Gabriel tó fẹ́ yọ ń bẹ̀ kó má tí ì yọ wàláhì ó ṣeéṣe kó má gbẹ́ni yẹn lọ sí hospital kó lọ treat yẹ because owó tóun fẹ́ jẹ ń bẹ̀ kò tí ì yọ èrè tóun fẹ́ rí ń bẹ̀ kò tí ì rí mélòó irú àwọn èèyàn t'Agbaala Gabriel ti ṣerú nǹkan báyìí fún ṣùgbọ́n tí wọn ò lè jáde mélòó nèèyàn tí irú Agbaala Gabriel yìí ti wúrú wa wèrè yìí fún ṣùgbọ́n tí wọn ò lè sáré sọ̀rọ̀ wọ́n ní ṣebí oore ló wá lọ bẹ̀ ṣèbó ilé Ọlọ́run náà lọ máa ń wá oore lọ tó bá wá oore wá sílé Ọlọ́run kò sí ìṣẹ̀ṣẹ̀ ń bẹ torí ẹ̀ ní ìwé Àìsáyà ṣe sọ wípé ẹ̀mí Olúwa Ọlọ́run Jèhófà ń bẹ lára àwọn tá a pera wa níránṣẹ́ Ọlọ́run láti ṣe àwòtó àwọn oníròbìnújẹ́ ọkàn láti pa wọ́n lẹ́rìn láti mú ìbànújẹ́ wọn kúrò mélòó nínú ẹ̀yin pásítọ̀ lẹ́ mú ìbànújẹ́ àwọn èèyàn kúrò rádà ẹ fi ń kún ìbànújẹ́ wọn ni ẹ ní jèrè tọmọtọmọ. Nigerian government church is too much in Nigeria go and close churches. The more churches the more problem the more we have churches the more problem we have in Nigeria. More churches we have in Nigeria, more problem we see. Bá ṣe ní ṣọ́ọ̀ṣì Nàìjíríà ni problem ṣe ń pọ̀ tó torí àwọn olórí burúkú tí wọ́n ń kọ́ ṣọ́ọ̀ṣì yẹn wọn ò kọ́ ṣọ́ọ̀ṣì fún ìgbàlà àwọn èèyàn wọ́n ń kọ́ ṣọ́ọ̀ṣì nítorí nǹkan tí wọ́n fẹ́ jẹ ni. A lot of people máa wá sí ṣọ́ọ̀ṣì ẹ dẹ̀ máa brainwash wọn ẹ máa sọ wọ́n dẹdun arinlẹ̀ wọn ò ní lè sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ báyìí ẹ̀ ṣe bàjẹ́ lónìí nínú ṣọ́ọ̀ṣì ni. Agbaala Gabriel wọ́n ṣàlàyé fún wa owó tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n dá fún gẹ̀ yẹn fún operation kí ni reason tó fi gba owó yẹn lọ́wọ́ ẹ̀ alàgbàfẹ́ repo sí mọ́tò alàgbàfẹ́ ra táyà can you imagine ẹ̀ ní jèrè ẹ̀yin olórí burúkú dédé yìí. bẹ́ẹ̀ náà ni pásítọ̀ kan ní ìsìn pásítọ̀ kan náà lẹ́nu jẹ́ mẹ́ta ètò ogun wọn tẹ̀lé ra wọn kiri mo mọ̀ṣẹ́ dé
pásítọ̀ mi ìmọ̀jẹ́ ní pásítọ̀ ṣe tó ra mọ́tò tó fún yàn mọ́tò àwọn pásítọ̀ ẹgbẹ́ ló tún fún mọ́tò àwọn olè dédé ìgbà tó jẹ́ pé pásítọ̀ kan ló máa múṣẹ́ èèyàn wá ẹ bá ti 419 yẹn pásítọ̀ tó múṣẹ́ yẹn wá ìwà wá ra mọ́tò fún ìyẹn ní èrè wípé ó múṣẹ́ wá fẹ́yìn 419 group of pastors in Nigeria ní lálùbáríkà. àwọn èèyàn wá máa sáré wá sí ṣọ́ọ̀ṣì wìdí òpin kọ́ máa rí gbàlà ní ṣọ́ọ̀ṣì ṣé wọ́n rí ìgbàlà ní ṣọ́ọ̀ṣì mọ́lé ni ṣé ẹ̀yin èèyàn ọlọ́run dà yín pásítọ̀ dà báyìí torí ọlọ́run wàá tún ráwọn wèrè kan nínú kérúbù wa èdè wèrè níkùrà yá kúlùkúlù yá kúlùkúlù jàǹgbà wàá tún lórí burúkú kan náà á tún máa túmọ̀ ìkwani ya kúlùkúlù yùkúlùkúlù yàmbára kúlùkúlù wà ní olúwa sọ pé báyìí ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèdè wèrè fún wa tẹ́ tún túmọ̀ wèrè fún wa ẹ ní rájẹ jẹun mọ́tò ló máa parí sójú títì àṣẹ. ẹ máa sọ èdè wèrè èdè tí ò nítumọ̀ ẹ máa fi gba owó lọ́wọ́ àwọn èèyàn ẹ̀yin èèyàn náà tẹ́ lówó lọ́wọ́ ẹ máa wá sọra yín di dìdìrìn under the fake prophecy àwọn olórí burúkú pásítọ̀ yìí ta lè níyàn ọlọ́run Àgbàlá Gabriel wá ṣàlàyé bó ṣe gbowó ọmọ ọlọ́mọ o ọmọ tó fẹ́ ṣe operation wá ṣàlàyé wọ́n dáwọ́ operation fọmọ ọlọ́mọ ó ti gba gbogbo ẹ̀ tán kálọ́mọ yẹn bá wá kú báyìí kọ́ ṣebí wọ́n dáwọ́ fún láti fi dóòlà ẹ̀mí ẹ̀ ni ìyí kọ́ yẹ kẹ́ gbé lọ fún hospital ṣe ẹ̀ gbé lọ kálọ́mọ yẹn bá kú báyìí kọ́ ta lè níyàn ọlọ́run ẹ̀yin wo ni pásítọ̀ ta ni pásítọ̀ báyìí ta ni ká gbẹ́kẹ̀lé ta ni ká fojú jọ ta ni ká gbẹ́kẹ̀lé ẹ̀dẹ̀ nẹ́fẹ́ ṣe bí Jésù ṣe ni ká ṣe máa ṣe rè ẹ̀yin pásítọ̀ ẹ̀ ní lálùbáríkà ẹ̀ ní lọ́jọ́ alẹ́ ẹ bá máa share fídíò yìí ẹ máa share ẹ̀mẹ́wàá kó máa dọ́dọ̀ wọn èmi ò fọ́ o then this to Nigeria mo tẹ̀ ń bọ̀ náà mo máa ṣe fídíò yẹn fẹ́yìn Nigerian police lọ́tọ̀ ni mo ń bọ̀ mi ò fọ́ fẹ́ anybody láwòkò yìí Àgbàlá Gabriel wá ṣàlàyé bó ṣe gba owó tọ́nikọ́lọ́ fi tírìtì ọmọ ọlọ́mọ wá ṣàlàyé bó ṣe gbà kí ló fi ṣe wọn ní o fẹ́ ra táyà o fẹ́ repo alàgbà wèrè orí ẹ ti burú ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ yìí ni wọ́n bà yé àwọn èèyàn bíi Bìsọ́lá Ọ̀kẹ́yẹn jẹ́ nítorí nǹkan tó máa jẹ tó máa tán ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akọrin yẹn sì wọ́n sá lọ sí wọ́n prefer kínú ilé wọn kí wọ́n gbá ọkọ wọn lójú kó lọ bá pásítọ̀ wọ́n prefer kó dájílé wọ́n dàrú kó lọ bá pásítọ̀ kí pásítọ̀ fẹ́ máa fún wọn ní fèmù tó máa tán Bìsọ́lá Ọ̀kẹ́ àwọn mákẹ́ẹ̀tì ẹlẹ́yẹ eléhùn ó bá ọ lọ àforí àfẹ́pọ̀n yín bá ọ lọ òtítẹ́ kò ní tán báyìí by their fruit we shall know them bẹ́ẹ̀ ni ẹlẹ́yẹlé báwo ló ṣe ń gbà yí ẹ ìgbà tí ayé ẹ sì ń da tí Báyọ̀wá ṣèyàbí báwo ló ṣe àwọn èèyàn ò sọ̀rọ̀ ẹ dáadáa ìgbéraga ẹ pọ̀ ìwọ tó ti jẹ́ kankan nígbà yẹn tó ń ṣe ìgbéraga ìwọ náà wá yí ẹ báyìí ó wá dẹni tó ó di bá ń bí àlá lórí social media ẹ̀yin ológo àná mélòó àwọn tí wọ́n wá fún ìrànlọ́wọ́ fún ẹ lọ́tọ̀dú ẹ nígbà tí wèrè ẹ sì ní lọ́wọ́ mélòó ló ṣàánú fún mélòó gan lọ́mọ nígbà mọ́mí ẹjọ́ ẹ jẹ́ ká mọ Báyọ̀wá kó lè promote àwa náà ṣé ó máa gbà ó máa lé wọn dànù ni wàá yẹ̀yẹ́ wọn kọ́ má bàa lè dìde bóyá o ti help àwọn ẹni yẹn lánàá sí irúgbà tá yẹ ẹ bàjẹ́ lẹ́nu àwọn ò bá help ẹ ṣùgbọ́n torí pé ò help wọn lánàá ta ló wá fẹ́ help ẹ lẹ́ni ẹ̀yin tẹ́ bá dáwọ́ fún Bùsọ́lá Ọ̀kẹ́ ẹ̀ ní rájẹ́ jẹun owó máa tán nínú àkáǹtì yín ni ẹ̀yin tẹ́ bá dáwọ́ fún Bùsọ́lá Ọ̀kẹ́ ẹ̀ ní rówó náà owó máa tán lákáǹtì yín ni torí ẹni bá ṣe oore lóore máa wọ́tọ̀ kálóhùn náà ti ṣe oore fáwọn kan lánàá nígbà tí wọ́n nílò oore ẹ̀ àwọn tó ṣe oore fún lánàá yẹn wọ́n máa ràn án lọ́wọ́ lónìí ṣùgbọ́n nítorí pé nǹkan tó gbìn lánàá òun ló ń kálẹ̀ nìyẹn Bùsọ́lá Ọ̀kẹ́ how market ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó dàbọ̀ mọ́ bọ̀ mi ò tí ì dé.